Mrs Beatrice Dúrójayé Tọ́mọrí JP ọmọ Àjàyí wọ́n ń gbọ́ igbó kan gógógó àjànàkú Beatrice ló gbẹ̀yìn dàtàn ìjú mi tìtìtì eyín ti ká ilé ẹ̀rín wọ́ èrìgì yọ ilé ẹ̀rín fàyà pẹrẹgẹdẹ kòkòrò ní òjì agbádùn obì tó gbó kákáká ilẹ̀ ń jẹ̀yàn ọdígbẹ́rẹ́ ó dárìnà kó ó dojú àlá ó tún dojú àgbẹ̀ǹde pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ aláṣọ nígbàna ó dárìnà kó ó tún dojú àgbẹ̀ǹde ká tó ríra wa màmá Túndé ò sí láyé mọ́ màmá Bọ́láradù Àìdè màmá Sadékùn lọ bí oyin ikú pẹlẹ́kọ̀ọ́ àṣírí eléwétú ikú mẹ́rin lọ nínú igbó dẹyọ ó dárìnà kó dojú àlá ó dojú àgbẹ̀ǹde ká tó ríra wa ẹmọ ti kú ojú òpó dí àfẹ̀bòjò kú ẹnu sàǹsọ̀fọ̀ bọ́lọ́dẹ ò bá kú ojúde rẹ̀ ò gbọ́dọ̀ wú gbẹ́gi Mrs Beatrice Dúrójayé Tọ́mọrí JP ọmọ Àjàyí ó ṣe bẹ́ẹ̀ ó rẹwà lẹ̀ àṣà ó di gbẹ́rẹ́ màmá Dayọ̀ ó já wa sílẹ̀ láìròtì màmá Wálé máa gbọ́rùn sọ̀rùn ẹyẹ tó lè gbẹ́dọ́ bí àkókò sí nínú igbó mọ́ òtún sẹ́dá tó lè bẹ́jà wẹ́dọ̀ láàrin agbami èèyàn tó lójú àánú bí ààrẹ ẹgbẹ́ aláṣọ ìgbọ̀nà wọ́pọ̀ màmá Ganiyat afúnimásírègùn màmá Bílí onímọ̀ràn àgbáyé aládùúgbò tó ń tagbára ṣàṣàlẹ́ni tólúwa bá fún lówó fún lọ́gbọ́n fún lágbára tátún máa wárí fólúwa bíi ti màmá wa màmá Bímpé màmá Yétúndé ó di gbére ó ṣe bẹ́ẹ̀ ó dárìnà kò ọjọ́ Thursday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2022 la kàn sí àìsùn onígbàgbọ́ ní ilé wọn ní Olúgbòdì Castle Ring Road lọ́sọ̀gbọ̀ òròkì ìyẹn ní dédé agogo 5 ìrọ̀lẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2022 ní àkànṣe ìsìn onígbàgbọ́ ní Cathedral of All Saints Balógun Àgòrò lọ́sọ̀gbọ̀ ní dédé agogo 11 òwúrọ̀ ní kété tí wọ́n bá ti fẹ́rú tán tí wọ́n fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ni màmá wa wọ́ ká ilẹ̀ lọ ní Church Cemetery Ìgbọ̀nà nígboro Òṣogbo òròkì ní kété tí wọ́n bá ti ṣètò ìwẹ̀jẹ̀wẹ̀ máa wáyé ní Atlantic Civil Event Center Ring Road lọ́sọ̀gbọ̀ ó di gbèrè ànàkò ó dọ̀rùn alákejì ìpàdé tún di nígbà míì ọmọ wọn nígbàrà òkè ọmọ ẹlẹ́yẹlé ṣe wọ̀yọ̀wọ̀yọ̀ àti dórí ògún lọ́nà ìgbàrà òkè ọmọ wá ọmọ ẹkùn ọmọ aláró dán-in ọmọ ẹja gbọgbọrọ ọmọ olúwa lọ́tún ọmọ alùbọ̀ lọ́sì ọmọ òbí ùgbàrà ọmọdún adẹ́rùbá ní ó di gbére ó ṣe bẹ́ẹ̀ ó dárìnà kò aya wọn lọ́sọ̀gbọ̀ òròkì Òṣogbo òròkì ọmọ ẹlẹ́yẹlé aró tí ń bẹ lọ́sọ̀gbọ̀ lọ́sọ̀gbọ̀ fi wù ní Ọ̀ṣun tí ń bẹ lọ́sọ̀gbọ̀ lọ́sọ̀gbọ̀ fi wù bàbá ti yípo àtàrúgbó àti máa jẹ̀sìn wọ́n jẹ̀sùn lẹ́ẹ̀mọ̀ lọ́sọ̀gbọ̀ ní ilé òròkì ọmọ àsálà èsúrú ni wọ́n jẹ̀sùn lọ́sọ̀gbọ̀ àkàrà gùdùgbẹ̀ ni wọ́n jẹ̀sùn níjẹ̀ṣà èsúrú bàbà ni wọ́n jẹ̀sùn lọ́sọ̀gbọ̀ tẹ́ ẹ bá wá kí wọn nílé òròkì ọmọ àsálà ọmọ Ládétolú ẹ̀yin lọ́mọ ẹ̀yà tí ṣe kú pa mí ọmọ àrẹ pẹ̀tà wọ́n gbà á bárẹ̀ ẹ̀yin bá pẹ̀tà kí wọ́n má ṣe gbà á lọ́wọ́ ẹ̀yin ọmọ yèyí àtẹ́wọ́gbẹ́já ó di gbére ó ṣe bẹ́ẹ̀ ó dárìnà kò.